ọlọ́run mi èmi mórè mo mórè ọlọ́run mi èmi mórè oore tó ṣe fún mi ọ̀pọ̀ gan tí mi ò lè dúpẹ́ tán ọlọ́run mi èmi mórè. bẹ́ẹ̀ni alihamudulilayi rabbil alamin ọlọ́jọ́ ìbí tòní mọ́pẹ́ wá mr mayowa adéfàjọlọ́dẹ òmu àjàmú àdé ẹkùn ọkọ mama khalid lónìí ọjọ́ 26 oṣù kẹjọ ọdún tá a wà yìí 26 august ti sọjọ́ ìbí yín akí baba khalid baba adnan baba teslim baba aisha pé happy birthday to you sir long life and prosperity. ó wá yá báyìí aya rere lọ́ọ̀dì ọkọ fẹ́ kí olówó orí rẹ̀ délédélé. ó ti yá mo fẹ́ kí fẹ́ mi ẹni tó ń fi fẹ́ hàn sí mi. àjàmú àdé ṣe bẹ́yìn lọ́mọ gbàgùrà kárelé ọmọ ẹkùn tó fín torítorí gbàgùrà kárelé ọmọ ẹkùn tó fín tìrùtìrù ẹ̀yin lọ́mọ ejídàrọ̀ tí para alé ọmọ ejídàrọ̀ àpèrò ọ̀nà ọmọ ejíkè yìí tó jídàrọ̀ tí pèrò oko ọmọ ajíbọ̀rọ̀ ńlẹ̀ nìyí ẹ̀yin lọ́mọ ajífọlá rọra ọmọ àlébá ọ̀tá adúró gbẹngbẹng níwájú ogun ọmọ akọ̀má gbọ́tẹ̀kẹ́ adúró gbẹngbẹng nídìí òdodo ẹ̀yin lọ́mọ àràbà ìlú tí ba ẹgbẹ́ rẹ̀ lẹ́rù omi ńlá ti tẹ̀rí ìkílẹ̀lẹ̀ mr mayowa adéfàjọ àjàmú àdé ẹkùn ọkọ mama khalid ẹkùn ewu ọjọ́ ibi ó àṣeyìí àṣàmọ́dún sẹ̀mí ìgbà ọdún kan ni ìkíni yìí wá láti lè ṣe Mr. Lecturer Media Productions MMP.